Cfrodram television ìgbádùn tí ò lópin. láàárọ̀ yìí mo máa create problems is àmà ní problem àmà ní problem torí mi ìmọ̀ tí tẹ́nìkan fi máa wọ̀ pé òun kọ́ lè wo ṣùṣù kóhun dé wickedness mi báwo ló ṣe máa wickedness mi jẹ́jẹ́ ni mo gbé wúlẹ̀ mọ̀tú ọlọ́gbọ̀n mi sílẹ̀ láàárọ̀ yìí ìdè lọ gẹ́ẹ̀tì ọjà mo padà dé ẹ ti mú wúlẹ̀ mọ́tò ẹ ti kidnap ẹ wọ kẹ́mi máa san ransom mi ní ransom kankan tí mo fẹ́ san anybody ọ kidnap wúlẹ̀ mọ́tò fẹ́ gba ransom lọ́wọ́ mi kò jẹ́ wá pé dp ọ̀nà bóyá o tiẹ̀ máa bá mi rí ìkọjẹ́ sí. ẹ kú lé o. màmá dá Jésù ẹ káàbọ̀ láti jọjọ́ yìí ẹ kọ́ sọ pé ìfẹ́ jáde ni èmi ọmọ kẹ́ máa pẹ́ tó yìí ìwọ get out ní ìmọ̀ pé máa pẹ́ tó yìí ìbọn wa lọ. o ṣe ọmọ mi kò sí ilé wa mo lo orí òkè. báwo lè ṣe máa lọ́wọ́ lẹ̀ tó bá dé máa fọwọ́ kó mi sorry mo sọ yẹn wrongly báwo lè ṣe máa lọ́kọ́ lẹ̀ tó dé máa fọwọ́ kó mi. ẹ̀wọ̀n orí òkè náà lẹ́yìn gbé tẹ́lẹ̀ kò tún wà lórí òkè tẹ́tú lọ. ibi tí mo lọ yẹn ó yàtọ̀ sí ibà yìí ibi kò sáríwó níbi mo lọ yẹn a máa dá wà nínú igbó lórí àpáta a máa la gbàdúrà. ẹni ẹ sọ pé lórí òkè inú igbó lẹ lọ yẹn inú igbó ẹ wo bí ẹja fi yẹlẹ jẹrí ilé ti jóná o. ilé jóná kẹ. ilé ti jóná. sẹ́yìn kùlé wà bí. kí la sọ kí lẹ sọ wrong information. mo nílé ti jóná àwọn tẹ́ gbà sílẹ̀ olóṣòs the yahoo boys àti àròlé yín tó wà nulẹ̀ àròlé yín. àròlé mi tẹ kó fọmọ kankan sí. àròlé yín tẹjọ́ bá pariwo gba Jésù by all means gba Jésù káàkiri. àánú. àánú náà ni o. kó ṣe. a ti dá lérú o èmi ò mọ̀ pé àròlé yín ó ní handwriting o ìgbà tó mú ṣíbí ó fi kọ̀ráìtì sí àyà kọ́nà àwọn olóṣó yẹn I'm very sure pé tó bá ṣí àyà ẹlẹ̀ everybody ò ní fẹ́ mú mọ́ ó bá jẹ́ gan o ó mọ weapon lò ó wọ́n lura wọn bí kan mi ó bá ẹni ó mú a tó wà lẹ́yìn àánú ó sọ a nù ó wá nù ó bá everything jẹ. ṣé kò kú ṣá. ká ní kí n ṣe pé mo fún ní ganja o ganja àti kú ganja tí mo fún ló save life ẹ wá nǹkan tẹ máa jẹ sí o. ẹ̀yin ọmọ yìí àfi ká ẹ bá gba Jésù nílé yìí àfi ká ẹ gba Jésù lè ṣe pátipátì kú kó bá jẹ́ pé ẹ gba Jésù ẹ ní bá dáná sílé kẹ́ máa lura yín lílùkù Jésù kò fẹ́rú rẹ̀ rárá
mo ti fẹjọ́ kàsùnkà yes mo padà fẹjọ́ kàsùnkà kí la jẹ́ kí la jù ọlọ́dà náà sún lẹ́ẹ̀dí kan gba Jésù mi ò ní dúró bí kẹ́ get mi tàbí wọ́n bá mi rí wúlẹ̀ mọ́ tó ló ń gbọ̀ mí o. Jésù mi á gbà gbogbo yín pátápátá ní tipátìkùkù ẹ má gba Jésù àtàánú ìpọ́ǹgbà Jésù àbọ̀ ọlọ́run ti Jésù. Sátánì wí láyé mi Èdùmàrè mo bẹ̀ ọ́ yé má ṣe jẹ́ kí Sátánì ráyè wọnú fúrọ̀ mi lọ. Bàbá Kuranja. Ruby. Bàbá Kuranja. Ruby dànù. Bàbá àgbàlá ọlọ́mọkùnrin máa ń fọ́ fún Swahili ní Swahili bàbá. Bàbá àgbàlagbà. Mo kàn máa ń fìlì yín máa kó yín jẹ gan-an. Panama orí yẹn pẹ̀lú àwọn tó kẹ sílẹ̀ yín ó máa pa aláṣọ lẹ́sìn ni. Bàbá Kuranja. Èwo lélẹ̀. Àyẹ̀lẹ́mí ni ẹ̀ṣẹ́ àmọ́ bóyá máa ń dún. Ruby. Bàbá Swahili. Àbí ní tẹ̀lé ẹdẹ wọn o. Ìwọ nìkan ló máa la dáṣẹ́ wọn ẹ. Àṣà ọ̀nà ẹ̀wọ̀n bíi ti báwo bàbá Kuranja. Ṣáìdá abuse lélẹ́yìí. Bíi ti báwo ṣáìdá abuse lélẹ̀. Èlé àtàkèrè ọ̀dùn fẹ̀tẹ̀sẹ̀ níbẹ̀ rí ẹ rí nǹkan ni. Ìyá kékeré ìjà pọ̀ nìyẹn. Eléke. Babe, ní gbogbo wọ́n fi ṣe lọ. Bàbá àtàlẹ́ tí wàá nílé yìí. Ló ń ṣe rọ́bìṣì ilé. Ruby. Ojú ẹni mọ̀ tí o. Ṣeré kí n pàṣẹ gbọ́mọ lẹ́nu o. Ayọ̀ ẹ̀ má ti bẹ̀rẹ̀ náà. Mo bá wà ní ìṣẹ́ mo wé máa ń máa ṣe tó dàbí àìsí dára. Bàbá Kuranja. Má fariwo di gbogbo lélẹ̀ o. Bàbá Kuranja. Bàbá àgbàlagbà. Lọ́ndẹ̀. Ruby! O ti fẹ́ balẹ̀ jẹ́ o. Earthquake! What is going on? Hello, Mr. Man. Sinner ẹlẹ́ṣẹ̀. Kí ni sáà tí mo gbọ́ gbà? Àwọn tó nílé ló ń lọlé. What are you encouraging? Kí ló wá encourage me, my friend? Ẹ má yẹ kó wọlé wa lọ. Look at the sound. Ruby! Take it easy now. Má jẹ́ ń dẹ́ṣẹ̀. Hello, kò ní Ruby. Farabalẹ̀. Ṣé Fredo ló wá dàbí Ruby? Irọ́ o Fredo yàwó rẹ̀ jẹ́lẹ̀ yìí lọ. Ruby dànù ni. Ó ti Ruby sára ọmọ lọ́mọ. Ilé máa wọlé. Ẹ kó wo. Wọ́n ní bàbá àṣálẹ̀ wọn. O ní deliverance. Èní ni màá ṣe fún ẹ. Today I will deliver you. Kí ló rí bí ṣe fún yín? Gbogbo ẹ̀mí èṣù tó ń encourage àwọn ọmọ láti máa Ruby kúbi. Okay. Bàbá o. Ẹni sùúrù mo ní questions mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín. Kí Kí ni gbogbo máa tẹ̀sí sí? Ọdún fèrè tẹ́ ń fún ló dàbí fèrè ọlọ́dẹ yìí. Bíbélì sọ pé àyà yóò gbá àwọn àjèjì. Àjèjì kan lélẹ̀ àyà mi ni. Wọ́n fi ìbẹ̀rù gbọdọ̀ sá jáde. Ó yá jáde. Kò ní jáde o. Jáde. Kò ní jáde. Jáfẹ́ kí n kú ni. Fi ara ẹ lẹ̀ kó o bá lọ ọ̀run. Irọ́ ọ̀run. Tó o bá kú báyìí, ọ̀run àbáàdì ló ń lọ straight. Ṣé dandan ni? Wo dandan ni tó a fẹ́ wí ọ̀run wọ̀. Èmi ò fẹ́ kó o ṣègbé. Bíbélì ò fẹ́ kẹ́líkẹ́lí ṣègbé. But ẹ ti ń push mi jù, ẹ ń push mi síwájú, ẹ ń push mi sẹ́yìn, ẹ ń push mi back and forth, mo lè faint. Àwọn ẹ̀mí ẹni mò ń push wọkọ̀. Ẹ̀mí kọ́ èmi lè Today, push. please save the power of God. I command every evil spirit. Wojú mi. Jáde. Jáde. Kí lélẹ́yìn? Kò ní jáde o. Jáde. Kò ní jáde. Fara ẹ lẹ̀ jẹ́ kó jáde. Mi fara mi lè. Ó dà dandan ni ó gba Jésù yìí because mo fẹ́ rí ẹ ní ọ̀run. Ẹ tí lè rí mi lọ́rùn sí i, mo ṣe láwọn tó pásúpású tí mo ṣe fẹ́ ta. Ó jáde. Yẹ́! Ilé ẹ̀ tẹ̀mí náà. Mo ní ìdígbó. Báwo rí? Fasting ọ̀rẹ́ gbà. Mo ní ìdígbó. Yẹ́! Má ẹ bọ̀ ẹ̀. Ẹlẹ́ran ara lèmi náà. Ruby ti yà wéré. Ọmọ nǹkan tó ṣe wọ́n máa ń pariwo tó lókun. Yeah. Tó lọ. Ruby o ti get me. O get me.
ó gẹ́ ti mi o. àti kí n má gbọ́ ọkọ̀ bá a máa ń lọ nílé. bíbélì ní tó bá mú ẹ̀kọ́ sẹ̀ tó bá jọ owó ọ̀tún ẹ̀ kéka ní. ẹ̀gẹ́ ọwọ́ yín náà. tọ́lá pé kíní tó dìbò yìí ni kéka ní. wọ́n castrate yourself. kí lẹ pé. castrate yourself. gèlègèlè yìí o. Hey, hello, stop that! Stop, stop. I bind you in Jesus' name. Stop that thing. ṣé máa lọ jọ́ ìwọ̀n. ọmọ ìmọ̀ kò ní jẹ́ ṣe ẹ̀ irú sáàtù náà ọmọ ìmú jáde báyìí irú ọmọ yẹ kó máa lọ pọ̀ soprano church ni ló ṣe kò dẹ̀ nílò fọ́lọ̀ ó lò fún sáàbìsì rẹ̀. final whistle Jésù jẹ́ ìdè máa lọ kíní kan ṣe mí. ẹ̀yin èèyàn mi mo kí yín o ẹ̀yin bá mi ádá yín o láàyè rẹ̀ ṣe kò délé èyí rẹ̀ ṣe kò délé ilé apá òun rẹ̀ ádá yín ẹ̀ṣù rí rẹ̀ Jésù àgbà yìí pátápátá ṣé ẹ̀rọ ẹ̀yin méjèèjì ẹ máa gba Jésù sáyé yín àfi ká ẹ gba Jésù sáyé yín. Mami à ń lọ church. Ká gba Jésù. Mami ọmọ Ọlọ́run ni wa. Kódà a kì í pa ẹ̀sìn sọ́ọ̀nì kọ̀ọ̀kan jẹ. À ń lọ church. Ẹ lọ ṣọ́ọ̀ṣì. Ṣeré bẹ́ẹ̀ ni ma. À ń kó ra pàpẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì. Kí lẹ rí ma? Orí ìyá ẹ di bàbá oníṣàngó lábúlé wa ń rè ń jì. Wọ́n bá máa ṣọdún báyìí. A tún bá sínwó ẹ̀rẹ̀ kẹ̀sìn lọ́sàlẹ̀ bí o ṣe pín sí rẹ̀. Jẹ́ẹ̀rẹ̀ kù kó fẹ́ràn owó sí. Mami sáàgì lélẹ̀. Mami ìṣẹ́lẹ̀ lè akọ̀tẹ̀ dín ní aṣọ ọmọ burúkú. Akọ̀tẹ̀ dín ní ọmọ jẹ́jẹ́ ni ọmọ wa. jẹ́jẹ́ ni wa. A kì í ṣe wàhálà. A lè kì í ṣe dáadáa. A fọlọ́ ń ṣeré bá ṣe wà. Ẹ fọlọ́ ń ṣeré padà yẹn. Jésù yẹn mo fẹ́ kẹ́ ẹ gbà lójijì. Kẹ́ ẹ gba Jésù. Tẹ́ bá ti gba Jésù yẹn báyìí ẹ wò orí mi máa bá yín mú lọ máa mú yín lọ ilé bàbá á bá mi gé gbogbo orin dànù. Àyìnlá rẹ̀ pa mo gbọ́ òyìnbó yẹ wí ọmọ àbúrò mi ní yóò sọ ẹnìkan ní jẹ́sí mọ́ kó o tún máa wo orí yẹn yóò rí kó máa dànù òun wí. Mo wá dì mú báyìí pé ijó kan ń bọ̀ yé mi náà máa lò ó. Mo gbọ́ kọ́ má dà mí lóhùn. Ní tí pátì kúkú ẹ má gba Jésù. Ẹ wọ́n ọ̀rẹ́ mọ̀ tá a bá ti dé ebi ká gba Jésù ni. Ká gba Jésù ni. Ẹ jẹ́ ká lọ dé. Ó dà kó dà yín dúró inú orí yìí máa wá mú yín lọ lé bàbá á bá mi gẹ̀ kúrò. Ó dà n kò fẹ́ dìlé yín ó ní bẹ́ẹ̀ lọ n kò fẹ́ dá yín dúró dandan rẹ gbọ́dọ̀ gba Jésù sáyé yín bí pásítọ̀ ìwà lẹ́yìn lọ kó bá dé máa wíhun gbogbo yín báyìí rẹ̀ máa pé kó bá mi pè kó bá mi wàásù Jésù yín máa wá kó yín lọ sí bàbá á bá mi gé gbogbo yẹ ṣe mórí yín á bá mi gé kúrò Jésù àwa hàn ní gbogbo ara yín á dà fún yín ẹ torí rẹ o Jésù àwa yín rí o Jésù bá mi wá mọ̀ ní ọmọ sí i wọ́n kì í rí. Pray for her. Lord, lead her in Jesus. Amen. I pray for the husband who start calling you. Olúwa, ọkàn ọba ọwọ́ ìlú wa. Olúwa, jàgbá. Jàgbá. I pray the Lord will uphold you. Amen. You will not pass. Amen. You will not stumble. Amen. For in Jesus' mighty name, I pray. Amen. 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 Jesus, praise the Lord. Mo dé lánàá, ìyá gba Jésù. Wọ́n sọ fún mi pé ẹ̀yin àtàwọn girls yẹn ẹ clash. Ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ ní pẹ̀lú òkùnkùn? Tí mo sọ fún wọn náà nìyẹn dájú. Kí ló sọ fún wọn nìyẹn? Tí mo sọ fún wọn nìyẹn tó Ẹ fẹ́ kó gba Jésù dandan. dandan ni. Dandan ni. Ṣẹ́ẹ̀rì gbogbo wọn pátá inú mi máa ń dùn pé mi mo jèrè ọkọ yìí honestly inú mi máa ń dùn pé olúwa ìmúmọ ẹ̀yin náà ya kúrò àgbà yẹn ṣùgbọ́n olúwa já yín gbà olúwa tó já yín gbà ó máa já wọn yẹn náà by fire by force ó máa já wọn gbà ṣé wọn náà wọn bọ́ọ̀sì yẹn tí n bá wọ̀ ẹ́ kí n máa rẹ́rìn èmi gan ya kúrò àwọn èmi gan nígbà kan mo ti sọnù sínú gbẹ̀kún ẹ̀ṣẹ̀ mi ẹ wo dọ́ọ̀gì náà ń pè nígbà tí mo wà non-believer no ẹ má pè lájà
tẹ́bá Yorùbá máa ń sound disrespectful tẹ́wá lọ àwọn ẹ̀ dog because kò sí ìwò tí mi kì í wọ̀ as a dog ṣùgbọ́n Ọlọ́run já mi gbà máa wọ àwọn ọmọ ẹ̀ mo ti ń lọ torí wọn mo ti bẹ̀rẹ̀ prayer and fasting Ọlọ́run gbọ́dọ̀ já wọn gbà wọ́n kàn ń pọ́n anything ní gbà mo wọ àwọn foundation lẹ́kọ̀ọ́ tí ń shake ọ̀pọ̀lọpọ̀ àdúrà ló ń dì mú but ṣe rí àdúrà la máa fi já wọn gbà because a gbọ́dọ̀ mú èyí lè fún Jésù èyí má jí gbogbo a máa ṣe fíjì pẹ̀lú àwọn olóṣù yẹn láti gba Jésù tàbá ń win ìbẹ̀tọ̀ àwa ń win Ogun State à ń win Nàìjíríà ẹ dúró nù gbàgbọ́ ọkọ yín máa padà God bless you. Thank you, sir. ẹ ṣe gbẹ káàbọ̀ ẹ má pa àwọn ọjà ẹ kọjá wọn wò dandan ní Jésù this way with you. ẹ ṣe sà ó dàbọ̀. ẹ̀yin ọbẹ̀ rí wo lẹ́ni tá a jí ẹ jẹ́ ká give glory for Ọlọ́run gbogbo ọjà tá a retí ló ti dé yìí ó yẹ ká fọpẹ́ fọ́lọ́run lóòótọ́ ọ̀sán la wà àmọ́ máa kọ praise and worship ṣọ́nà bí yẹ yìí ẹja bẹ̀rẹ̀ báyìí mo sùn láyọ̀ mo jí láyọ̀ mo fògo f'Olúwa ẹ má máa ìdúpọ̀ sọ́ra wa o. mo jí láyọ̀ bàbá mo dúpẹ́ o bàbá ẹ ṣé o bàbá wá ṣe owó ẹ ṣé o bàbá máa wá dúpẹ́ bàbá wèrè lábí wò ìyá wa Ọlọ́run tó jẹ́ ká jẹ gbèsè gbọ́ àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ l'Olúwa àwa yíyọ àwa yíyọ Ọlọ́run àwa jẹ́wọ́ rẹ̀ pé ìwọ l'Olúwa wèrè lábí wò wèrè lábí wò wèrè lábí wò wèrè bá fi wèrè wọ́n wèrè kò lè gẹ́ táyìn mọ́. Holy Ghost fire my Jesus. bẹ̀rẹ̀ mọ́mí ẹ̀kọ́. mo ń kó náà ó kí mi rí wọn bí mo gan. mo wá lára kí mo wà lẹ́ fire. Azal náà. Fredo Azal ó ti nú ayé nínú náà. hello keep quiet in Jesus name. kí ni hello mo bí mo bẹ sọ kí ni tí mo di bẹ́ẹ̀ ní ṣe ṣe now smoke wọn ní níta gbangba ẹ ti wá gbọ́ ọdún ní mo ní kí mo ti fẹ́ máa high mo kí highness yóò ṣe tẹ̀lé mi mọ́ mo tẹ̀lé mi mọ́ Jesus what is this. o fẹ́ wọnú ẹ̀mí mímọ́ ìwé rẹ̀ àgbẹ̀rí lọ fà á. now ṣé mo kí wọ́n kọ́ ni dájú kò ní hospital ìwọ làwọn ọmọ yìí ń kó láwùjọ ṣe náà. SVD cops sorry pásítọ̀ alàgbà kọ́ tó ṣẹlẹ̀ ní pé bá ṣe wà yìí èyí náà lẹ́ni ká máa fọpẹ́ f'Olúwa. bẹ́ẹ̀ni. àwọn ají làárọ̀ ìdáhùn pé káwọn give praise sí Ọlọ́run àwọn máa jí pé àtúwà lọ́sàn-án rẹ̀ nìyẹn àwọn akọ àsùn láyọ̀ ají láyọ̀. bẹ́ẹ̀ni sùn láì ṣe ṣọ̀nkú lẹ́yìn ọdún lẹ́nu ìyẹn bí kò ní sí ọgbà ògo tùràrí ni àṣẹdé ayé. ṣèbí wòlíì Ọlọ́run ní sà. mo ní kẹ́ ní kérúbù mo ní kẹ́ bá jà mo fẹ́ gbé wọn débẹ̀ ni ó débẹ̀ lẹ́nu tó gẹ́. mo gbọ́ yín sá ṣe é ní gbogbo nǹkan tó wà lẹ́yìn àfi yín Ọlọ́run ni. ó dá ẹ̀ṣẹ̀ rí bèrèbèrè kì í ṣìnà mo láìkí bèrè tẹ́ bèrè. Ọlọ́run bèrè tìrabà yìí ẹ bá fi lè wà ní ẹ bí èsì rẹ kù sí ẹ wá fi lọ abala nù aláyọ̀ lè máa láyọ̀ tó yọ̀ máa gbé yín débẹ̀. agbójẹ̀dì tó tó láyé yọ sí tẹ́ bá jí láàárọ̀ báyìí olójoojúmọ́ máa dúró báyìí ni ọ̀pọ̀ àwọn ṣe yìí tẹ́ bá nà sókun báyìí òkun máa pín yà ni. Oh, I see. Yes. Now, ẹ lè fún mi bí 2 minutes. Okay, sir. Ká dialogue. Dialogue. As guys. Okay, sir. Bí a lè mú bí lèkọ́ ti sọ ìṣúná ayé rẹ̀. Ta ló wá rí yín? Jésù wà mẹ́lí. Kùrángà, ó ti sọ̀rọ̀ ìṣúná ayé fún ọ. Èmi náà ò sọ Wo kí ni Bíbélì sọ fún wa? Ó ní gbogbo wa láti ṣẹ̀.
tá a ti mọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe wà ti kù ọ̀rọ̀ àpáàdì straight ni. èmi ò ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ ju pé mò ń wé gómi lọ lára àwọn kọ́sọ́mà tó máa wá kó máa tó dé. ṣé ìwọ gbàgbọ́ pé lẹ́yìn ikú ìdájọ́ ń bẹ? ta ló fẹ́ dábì lẹ́jọ́? Ọlọ́run tó dá ẹni. Ọlọ́run kì í dá wa lẹ́jọ́ jáde torí gbogbo ìta sọ iná ẹ pásítọ̀ ìṣe ní kẹ́ẹ̀sì lọ́ra ìṣẹ́lẹ̀ ìjọ yàrá yìí. What is this? Ẹ má fi pásítọ̀ bí máa tẹ̀lé wọn máa sí wá náà ni. lẹ́yìn tó máa ṣe é gbogbo ìpadà lọ sí. á lè máa tún padà lọ dé àkúrẹ́ ayé àbọ̀ mi. ó jà fún ẹ̀yà wà á jóná torí tí o lọ sí. sọ máa ń dáná nù sáré. àwọn dandan náà sọ ìdandan ní Jésù wọn á dáná fún ẹ náà gidi wọn apá lè kó má sálà ìhùn sá lọ́nu náà ni o wà á jóná tó rẹ̀ ni. jẹ́ kí mo rìn ìdìbò ìbọn yàtọ̀ láàrin inú àtòrí máa sá. túpọ̀ lòun ẹ̀kọ́ ìdáwọn gáàsì kan máa ṣe. wọ́n ṣe fàájì ni. ẹdíjú yẹn sọ tẹ́lẹ̀ bí yóò jẹ́ bẹ́ẹ̀ máa pọ̀ ọlọ́pàá máa kó everybody. ọlọ́pàá mi wò. ẹ̀rọ mo ní wẹ́ máa lọ. ọlọ́pàá mi sá o. a máa gbàdé sá. a ṣì wèrè sá nígbà tẹnikẹ́ni ò ní. tọ́lá ṣí rere. ta ló sá. everybody ò sá. mo ní kó máa lọ lé mi. Babes, normally èmi àti àjọ sínú ẹgbẹ́ we no be mate o gbogbo ẹ̀ pé téèyàn bá máa nílọ síwájú ilé ayé wàá bẹ́ni tó jù ẹ lọ ṣe wàá bẹ́ni tó kéré sí ẹjọ́ rìn òun mo ṣe kó yín mọ́ra mo ṣe wò pé kájọ máa ká ṣáàjọ máa rìn ìgbà tó ti jẹ́ṣẹ̀ kan náà lájọ yàn láàyò ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ò fẹ́ kẹ́ gbà mọ́ra yín lọ́wọ́ bí ìgbà ọtí o ṣe rí àwọn bọ̀bọ̀ fredo yàn àbí kí ló ń jẹ́nu àwọn bọ̀bọ̀ yẹn kò ń fi skóòpù láwa ni wọ́n kò ń fi díìlì ranù kan tí kò yọrí síta láti jẹ wọ́n kò fi ń láwa wọ́n fi ń rẹ́wa nírẹ̀kúrẹ́ ni o àwọn bọ̀bọ̀ yẹn kò ń lù wá bí omi òjò ni o ṣéyìn ò ronú sí ni díìlì lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tí tó máa fi pé 5 times aládé nǹkan èmi pẹ̀lú díìlì olórí burúkú tọ́kọ̀ fi ń rún wa nírùnkùnrin ẹ̀ẹ́dẹ̀ kẹ́ ronú sí nǹkan tí mo sọ yìí mo mọ̀ pé ẹ lè ronú débẹ̀ òun náà lọ yẹ kí n bring it out láàárọ̀ yìí nǹkan tí mo rí tí mo ní kí n sọ fún yín nìyẹn díìlì wèrè wọn tó fi ń ṣe wá ṣekúṣe yìí ó ti sú èmi imagine now. ṣé ibi tí wọ́n ti wọ̀ pé wọ́n lọ pọ̀ mọ́ tó ti sọ pé ju gbogbo wa lọ ló ṣì pẹ́lẹ́ arúgbó ọjọ́ ó lọ ṣì gbọ́n tó ti pé ìpàdé ìjọ tó ti pàwá mẹ́ẹ̀ta jọ mo ti mọ̀ pé a máa ní problem ó mọ̀ pé ó ní pride ṣá ẹjọ́ tí mo ti mọ̀ ẹ́ kó sọ̀rọ̀ tó ní ọpọlọ rí ó ní ìgbéraga tá a bá ṣe nǹkan náà ó máa ń ṣe bẹ́ẹ̀ ni pé ìwọ olóṣì oní fake life àwàdè là ń bú ẹ ìjọ kò ní ẹ babes àmúráyé nìdí àwa náà la tún máa ṣe fún ẹ. ẹ fi yẹn lẹ̀ bébì. mọ́mí wa grandma ìyàwó àgbà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run alákọ̀ọ́kọ́ náà ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ sọ wípé ẹ̀yin o ẹ̀yin jù wá lọ ẹ pẹ̀lẹ́ o màmá wa arúgbó ọjọ́ àdàgbà má pàrọ̀ ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní kinní kan ara ń ro ẹ ara ń ta ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé mi mọ̀ ńlá ẹ̀ mọ́lẹ̀ kí ló wá dé tó yẹ pé àwa lọ́wọ́ à ń bá ó dẹ lọ bẹ́ẹ̀ ni tó ńlá ẹ̀ mọ́lẹ̀ kó lọ complain normal gẹ́ yìí iṣẹ́ tí bá múlẹ̀ náà no iṣẹ́ ń gẹ́ yìí tí ó bá ṣe pé iṣẹ́ ń hùn ni kò ní wá máa complain 5 meters nǹkan tẹ̀ ń sọ̀rọ̀ nípa 5 hand wọ́n máa sọ fún yàn pé ara kan òun ò kíní jẹ́bi sọ̀rọ̀ kó wọ́n sọ pé ara kan òun ò kíní kan ṣe òun gbàgbà kànjọ́ torí Ọlọ́run àwọn tó ń lọ bá tó ń lá ìmọ́lẹ̀ tó ń fún ẹ mọ́lẹ̀ tó ń ṣe gbogbo èlò lọ fún kò yé mi ṣé bàbá domi síwájú kọ́ la máa fi tẹ̀lẹ̀ tuntun. wà láìka smoke like teammate ọmọ ojú ọ̀rọ̀ lárí èmi iṣẹ́ mọ̀ ni o ọmọ tó wàhálà kẹ́dẹ̀ máa wo iṣẹ́ olóṣó tà ń ṣe yìí eléyìí ò ṣe pé bí a torí owó mo ṣe ń ṣe o ọlọ́ iṣẹ́ oríran mi torí pé mo ní tálẹ̀ǹtì ẹ̀ òun ni tí ò bá kí n ṣe bẹ́ẹ̀ ni pé mo ní passion fún iṣẹ́ olóṣó yìí èmi máa ti fi gbogbo orí burúkú ilé ẹ̀ torí 5 meter. má lè má dùn. wèrè tún ló bá ojú ló fake life ní láìpẹ́ ó lóun ní passion fún yín bẹ́ẹ̀ ni ó ní talent fún yín tó yẹ yín bẹ́ẹ̀ yẹn ó ṣe lo talent yẹn tó níyẹn ó ṣe lọ lò sínú ilé ọkọ ó ṣe
wá jẹ́ pé ṣé olóṣù ló fi ń ṣe mí ò understand. ẹ ǹlẹ́ o ẹ kó àpérò ẹ kó àpèsè ẹ kó àpè lọ ẹ kó àpérìn lọ. ẹ ráwọn ọmọ tán ẹ ráwọn òpin ọmọ àánú ń ṣe mí. nígbà tẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta wá lọ orí papọ̀ síbi tẹ́ wá ń jẹnu tẹ́ ń tẹnu bọra yín lẹ́nu ẹ wá fira yín wí arúgbó ọjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ Jésù ni bàbá mi tí mò ń sìn òun larúgbó ọjọ́ ó ń ládàgbà má pààrọ̀ òyì ẹ dúró kí ló dé táyé yìí rí báyìí kí ló dé tẹ́ ẹ lajú dẹ̀ títí yín dẹ̀ ń ta. ilé ayé àwọn àbúrò yín. kí ló dé eégún oníwòwò kí ló dé ìwò òkúkú tiẹ̀ láṣọ ọlọ́run àmọ́ tí ìbá ṣe pé yín ò rí láàkáyè ọpọlọ yín ó sún ẹ̀yìn bébí àwọn gbébẹ̀ yìí ẹ wá jọ ń lára ní làkúlà ẹjọ tẹ bá rí láwọn ọ̀rẹ́ bá yára ojú wo lẹ fi ń wòrà ẹ wá jẹ́ kó sọ yín di súwìtì onígi wọ́n wá ń la yín tó máa ń la yín tó wá ń ju kí yín nù wọ́n sọ yín dọ̀sán wọ́n á fún yín wọ́n á tún ya sí wẹ́wẹ́ wọ́n á tún máa yá wọ́n á tún jẹ yín wọ́n á tún sún èpo yín nù kí ló dé. àwa amúkárí ìwọ ni wò ní tálẹ́ǹtì pẹ̀lẹ́ ó passion woman tí ẹ lè ta tí ẹ ń yẹ lójú ẹ báyìí wà ní oní tálẹ́ǹtì ẹ̀rù pòrò ayé kí n tó lọ torí èmi ò lè ṣàìmá wọnú bíbélì fi bá yín sọ̀rọ̀ nínú ìwé Tímótíù kìíní orí 5 ẹsẹ̀ 6 ó ní ṣùgbọ́n ẹni tí ó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ ó kú nígbà tó wà láàyè ẹ jẹ́ ìyá lọ ronú pìwàdà kẹ má bàa kọ kú dànù lọ́fẹ̀ẹ́ náà ni bàbá fún wa. ẹni ló bá ń pè lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa gbàlà tó wà lójú ayé lọ́fẹ̀ẹ́ ni bàbá fún wa. ẹ wo ẹ tètè gba Jésù káyé yín tó pin yẹ̀kẹ́ tó wọ́ra kò tó ayé yín ló máa pin yẹ̀kẹ́ olórí burúkú kò ní dá fún yín kò dẹ̀ ní dá fún yín bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ̀ bá Jésù jọba ẹ̀ wò ní yẹn ní bá kó sí. ẹ̀yin tẹ́ gba Jésù náà lẹ́wọ̀ pátá bókì ìran yẹn bí mo ṣe ń wo pátá wọn lọ ẹ gbádùn ẹ ní sàn lórí burúkú tó bá ṣe wà nọ́ọ̀sẹ̀ pẹ̀lú sọ́hùn tí a lè rí tó bá jẹ́ bí mo ṣe ti sọ. wọ́n kọ̀ ló fi pàdé rí. ó yẹ máa kó lọ bẹ́ẹ̀ rọ̀ lọ ẹ máa kó lọ èyí tó rí ti burú dànù tó bá jẹ́ bí mo ṣe pè yín yẹn tí mo tún sọ́ọ́ sílẹ̀ ti àgbìn ni ṣé mo lè tó máa ṣẹlẹ̀. olóòjọ́ àwọn méjèèjì kó máa lọ sí arúgbó ọjọ́ bó ṣe rí ẹwọ́ ẹsẹ̀ wèrè ló fi ń lo fake life. wàhálà ìwéré níbẹ̀ ni àwọn obìnrin ìlànà gẹ́lẹ́.